korò òtítọ́ korò ẹ jẹ́ ká tẹ̀lé o. Máa ṣe rere láyé mi, máa ṣe rere. Máa ṣe rere láyé mi, máa ṣe rere. N ò ní ṣèkà láyé, n ò ní ṣèkà lọ́run. Tó bá tiẹ̀ fún ẹ lórí ọ̀fẹ́ àti ṣèkà lọ́run. N ò ní ṣàbòsí ọmọ làkejì. Máa ṣe rere láyé mi, máa ṣe rere. Báyé ń gbógun ẹ ṣá máa hùwà re o. Báyé ń dìtẹ̀ ẹ ṣá máa hùwà re. Àbábà bòbò níṣẹ́ ọwọ́ ẹ̀dá ó ti ràn. Iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó fẹ́ dá wọn. Báyé ń gbógun ẹ ṣá máa hùwà re. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́. Ìní ọjọ́ ajé, kí gbogbo wa kájọ rí ajé jẹun. Mo kí gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nínú ìrìn àjò òmìnira Yorùbá. Àánú Ọlọ́run tó pọ̀ yóò wá wa rí. Àgbàrá yìí fò kòtò ìrí ayé yóò ní fò yín ru. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, the àrólé Awólọ́wọ̀ of our time. Bàbá tó wá dáadáa fún ìran Yorùbá. Bàbá tí ò sí nínú àgàbàǹgebè. Bàbá tó stand lórí what it believe for the Yorùbá race. Mo kí yín lórúkọ Májàsọ́lá. Ohun tí wọ́n ń pè ní àgàbàǹgebè, ohun tó máa ń da lérú tí ń dọ̀nà rú ni, tí ìjẹ́kẹ́nìyàn ò ní lọ síwájú. Púpọ̀ ẹ máa ṣeun mi, ẹ má bínú. A bára wa débi tó dára. Yorùbá máa bọ́. Àwọn kànga àrẹ́sì, àwọn àdàlù àríwá lọ́lọ́rọ̀ a máa yọ jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Yorùbá wípé tó o bá fẹ́ jẹ́ Ọ̀ṣáká, jẹ́ Ọ̀ṣáká. Tó o bá dẹ̀ fẹ́ jẹ́ Òṣoko, jẹ́ Òṣoko. Ọ̀ṣáká ṣoko ní Yorùbá ní a máa pọ̀ jáde bẹ́ẹ̀ ni. And bẹ́ẹ̀ Bíbélì wípé let your yes be yes and let your no be no. Tó o bá fẹ́ gbóná kó gbóná, tó o bá fẹ́ tutù kó tutù. Ohun tí wọ́n pè ní àdàlú ní ilẹ̀ Yorùbá, ohun tó burú ni, tó dẹ̀ ń fọwọ́ aago wá sẹ́yìn. Please, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ wà nínú YSM, we need sanitations. We need sanitations. Ohun tá a gbé dání ẹ̀mí Yorùbá ni, tí ìṣe ohun tá a gbẹ́dọ̀ máa fi ṣeré. Ohun tá a gbé dání ọjọ́ ọ̀la Yorùbá ni o. Ẹ má bá mi lọ́fọ̀, ẹ má bá mi láìkẹ̀. Tí ìṣe ohun tí ẹnikẹ́ni nínú wa tó lè máa fi gbá game. We need sanitation in YSM, and we need sanitation in Yoruba movement, Yoruba nation movement. Kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mídíà, mo ti sọ tipẹ́tipẹ́ nígbà yẹn lọ́hùn. Pé tí ìrìn àjò yìí tó bá máa yá wa, ó ń bẹ lọ́wọ́ àwọn mídíà. Tí ìrìn àjò yìí bá dẹ̀ máa pẹ́, ọwọ́ àwọn mídíà náà ló wà. So we need sanitation in YSM and all the group. Agbẹ́dọ̀ yọ kàńdá inú gúrùpù kọ̀ọ̀kan kúrò, kámi ẹni tó dúró lótìtọ́ àti lódodo. Bàbá mi a máa sọ̀rọ̀ kan. A ní ṣọ́ọ̀rọ̀ ẹni tó ti mọ̀ pé ọ̀tá ẹ̀ lélẹ́yìí. Pé ọ̀tá lélẹ́yìí. Bóyá o fẹ́ dojú ìjà kọ ni, wà á mọ̀ bó ṣe máa dojú ìjà kọ. Okay, bóyá o fẹ́ máa sá fún ni, wà á mọ̀ pé eléyìí ẹni à ń sá fún ni, ẹni à ń jìnnà sí ni. Ṣùgbọ́n ẹni tó fi ojú jọ ọ̀rẹ́ tó wá dúró gẹ́gẹ́ bí ọ̀tá, òun ló pani jù.
mi ò bá ti jà wá láàárọ̀ yìí o bàbá wa Akíntóyè bàbá dáadáa bàbá ti kì wá ń lọ pé ká má jà pé ibi tá à ń lọ ní ká fojú sí olóyè Ṣìṣẹ́dì ọmọ Adéyẹmọ ti kì wá ń lọ ẹ má jà bàbá Èkìtì ẹ jẹ́ kó ní kálukú mọ́ wúwá ẹ̀ ẹni tó ń pinni lérè yóò kó ní kálukú lérè iṣẹ́ ọwọ́ ẹ̀ ni mi ò fi bá ti jà wá láàárọ̀ yìí ẹ ti rí ìwé tí bàbá Akíntóyè kọ ta pé let us raise our Yorùbá nation our struggle lóòótọ́ lódodo ló dà bẹ́ẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe àfọ̀mọ́ àwọn nǹkan kan láàrin wa nínú ìrìn àjò wa ohun tó ṣẹlẹ̀ nígbà Dúpẹ́ Onítìrí tó tún ṣẹlẹ̀ nígbà Ayílóge tí a bá panẹ́ pátápátá wọ́n máa fọwọ́ wa sẹ́yìn ni. Gani Adams ó jẹ́ ká mọ̀ pé òun ò bá Yorùbá nation he did not support Yorùbá nation. Nígbà kan ó níbi tí Yorùbá bá ti lọ òun lòun lọ òun wà ní conference kan gbogbo àwọn àgbààgbà tó wà ní conference yẹn they are more than 1,000. Nígbà tí gbogbo wọn máa sọ̀rọ̀ ohun tí gbogbo wọn sọ náà ni pé Yorùbá self determination yìí ni Yorùbá nation làwọn fẹ́ pé so òun ò ní jù pé ibi tí Yorùbá bá ti lọ kó náà tẹ̀lé kó lọ bẹ̀ gbogbo wa jáde síta Ìbà Gani Adams ti wà lẹ́yìn wa Ìbà Gani Adams ti support wa lójijì turn back pé restructuring náà ni every media came out with fire Gani Adams èmi sì ń sọ títí today pé ọ̀ǹtì tí Gani Adams bá gbé property àwọn baba ńlá wa tó wà lọ́wọ́ Gani Adams nílẹ̀ kò ṣẹ̀mí kò gbàyàwó mi OPC yẹ property àwọn bàbá wa ní Yorùbá lónìí Ààrẹ Ọ̀nà Kakanfò property àwọn bàbá wa ní Yorùbá lónìí that is Gani Adams for you gbogbo wa la kẹnubò kí náà fi gé Ààrẹ Ọ̀nà Kakanfò fún wọ́n pa Yorùbá lọ́tún wọ́n pa Yorùbá lọ́sì Gani ò dá sí Gani ò bá wa dá sí Gani ò pa wá lọ́mọ ṣùgbọ́n torí pé kò ṣe ohun tó yẹ kó ṣe nínú ìrìn àjò Yorùbá ìgbà tí Dúpẹ́ Onítìrí dé wìkòbókó Dúpẹ́ Onítìrí àṣẹ bàbá mi ò ní àmà ní ká máa gbé ká máa lámọ lórí ó fẹ́ bá yé Yorùbá jẹ́ ni and every media come out ibi tí mò ń lọ rèé ẹ rántí o ẹ̀yin ọmọ Yorùbá I'm sorry to mention this nígbà tí sísítà mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó jáde síta tó ń bẹ bàbá tí mo pè sórí program ẹ̀ bàbá Èkìtì ti fẹ́ dọwọ́ rú o òun ló gbé ó gbé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lọ sí Kútọ̀nù lọ́dọ̀ bàbá Akíntóyè lọ́dọ̀ olóyè Sunday Igboho òun ló gbé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wá o òun ló gbé wá o ànígbà don't give enemy don't give the kan mo dákẹ́ ẹ̀yin bàbá wa kẹlẹ́ ní kí n má sọ̀rọ̀ àtẹ̀yìn ìyá wa mo keep quiet mo ń wòran. When Omiyale realized what she did is wrong. Tí Awíkókó ń parọ́ tó ní Sunday Igboho fẹ́ pa òun o ó fẹ́ pa òun àtOmíyalé mo gbé fóònù mo pe Omíyalé ẹ̀ lọ Démọ́lá gbọ́ ohun tí Awíkókó sọ tó sọ nípa olóyè Igboho ó ní bàbá Èkìtì mi ò mọ kankan mẹ́ o mo dẹ̀ ti sọ fún tó bá fẹ́ bá olóyè ìjà kó bá olóyè ìjà kó má fi tèmi sí kó mọ̀ kó bá mi o ohun tó ń ṣì wà lẹ́nu ẹ̀ ló ṣì ń jẹ lọ́wọ́ yìí o mo ní Démọ́lá if you want to save your life if you want to save your name I better kó jáde now kó o sọ ohun tó o bá mà lórí ọ̀rọ̀ tí Awíkókó ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́bá ní mídíà tó àtàkì Démọ́lá kò sí mídíà tó àtàkì Démọ́lá tó mi
torí tó bá ti ta ẹrọ̀fọ̀ sí Sunday ọmọ Adéyẹmọ lára ó máa gún mi lára ni ọmọ yẹn dẹ̀ jáde wọ́n tún pariwo ẹni tó gbéṣẹ́ yẹ kó níbẹ̀ wá òun náà ló gbé wá. If that media now tí ò bá rí tí Ayílóge ń ṣe pé ohun tí Ayílóge ń ṣe is wrong, is a betrayer. Mo wá rọ ẹ̀yin àgbààgbà YSDM, we need sanitation. Mo ṣe ń bọ̀ ni mi ò tí ì dé o. We need sanitation. This is time for me to fight. Tí ẹ̀yin self-determination, Yorùbá self-determination movement, YSDM. Tí ẹ bá ṣe àfọ̀mọ́ YSDM, a máa tún nǹkan tí ò dáa nínú ara wa o. The only hope we, àwátá wà létà ní, òun náà ni Yorùbá nation yẹn. I'm not here today to fight anybody. But mo sí ẹ̀yin bàbá wa ní ìgbẹ́rẹ́ ìpàkọ́ àtẹ̀yin ìyá wa ní ìgbẹ́rẹ́ ìpàkọ́. Kí ni ọ̀bọ ṣe sórí tí ìnàkí ò ṣe? Bó o ní Gani Adams ṣe sórí tí Ayílóge ò ṣe? Ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ ọmọ jẹ́. Bó o ní Dúpẹ́ Onítìrí ṣe sórí tí Ayílóge ò ṣe? Bó o ní Professor Wálé Adéníran ṣe sórí tí Ayílóge ò ṣe? Kí ló dé tí Yorùbá tí à ń fi àparò sábẹ́ tá a dẹ̀ ń gbé àgbà tá à ń gbé gbàdó tá à ń gbé kà? Nígbà wo ni Yorùbá fẹ́ dé èbúté yíyanjú nígbà tá a bá mú àwọn ọ̀tá tó ń bá àwọn ọ̀tá wa jẹ tó ń bá àwọn ọ̀tá wa mú tó ń mọ àṣírí ìran Yorùbá? Nígbà wo ni Yorùbá fẹ́ dé ìkóríta àṣeyọrí? We must have a sanitation, àfọ̀mọ́ tó dáa, àfọ̀mọ́ tó dáa. This time around, if you belong to Ayílóge, you must go with Ayílóge. Ẹni tí ó bá ti sọ̀rọ̀ favor the Yorùbá nation, tó ti pín everybody have right to choose whatever you like. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àwọn tó sọ pé wọ́n Nàìjíríà ní o wùgbà tí wọ́n Nàìjíríà ń nà wọ́n lẹ́gbẹ̀ẹ́ sí wọ́n ń padà wálé ni. Àwọn tó dẹ̀ ṣùsì pé restructuring làwọn máa bá kú. Bàbá mi Akíntóyè ń bá mi sọ̀rọ̀ lánàá ó ní restructuring àwọn débà lẹ́nu àwọn bàbá wọn ni. It's over 70 years tó ti pariwo restructuring tí ò mú èso kankan dájáde síta. So àwọn tó bá dẹ̀ ní pé restructuring náà máa bá lọ, that is their own opinion. Ẹni bá dẹ̀ ní region ló máa ṣe, that is their own opinion. But a region, àwọn tó pariwo region wọn lè sá sí under Yorùbá self-determination. Ká máa gbọ́n tó ṣe nínú Yorùbá self-determination ká lọ máa tú àṣírí ẹ̀ fáwọn ọ̀tá. We no gree o. Torí the only hope tí àwa tá wà létà ní òun náà ni Yorùbá nation. That is only hope. Ṣé ẹ dẹ̀ rí àwọn kan Yorùbá ẹ fura o, ìfura lóògùn àgbà. Àwọn kan ò fẹ́ kí ìrìn àjò yóò tètè yọrí torí owó tó ń rí ń bẹ̀, torí ìjẹkújẹ tó ń rí ń bẹ̀, torí connection tí wọ́n rí ń bẹ̀. That is why I say that the YSDM agbẹ́dọ̀ ṣe sanitation fún. If you belong to Ayílóge, go with Ayílóge. No problem about that. If you belong to Baba Akintoye and Olóyè Chief Sunday Igboho, go with Olóyè Igboho as Baba Akintoye. No problem of that. Ìránṣẹ́ kan ò lè ní ọ̀gá méjì. Ìránṣẹ́ kan ò lè ní Ọlọ́run méjì. Áfíkanlẹ̀ àtẹ̀lé kan ni. So, you did not have anything against Ayílóge. Kí wá ní ṣé ọ̀dàlẹ̀ pé méjì ni? Ọ̀dàlẹ̀ àwọn bàbá wa ń bíbà yìí wọ́n ní àdàpè ní ọmọ mi ń fẹ́wọ́ olè lólè jẹ́. Ọ̀dàlẹ̀ lọ́dàlẹ̀ jẹ́. Ẹni tó bá yín mu
tó bá yín jẹ tẹ́jọ́ ń wọlé tẹ́jọ́ ń jáde tẹ́jọ́ ń sùn tó jẹ lójijì ń tẹ́jọ́ ṣe papọ̀ tó yí bírí tó lọ sórí program kan tó bẹ̀rẹ̀ sí ń go against it kí náà pé ọ̀dàlẹ̀ ni Gani Adams ó bá àwọn Yorùbá nation ṣe mítì ẹ̀ẹ̀kan ńgbà tó padà gbogbo wa la kẹ́nubó ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ jẹ́ Dúpẹ́ Onítìrí àmọ́ bó ṣe wọlé sínú Yorùbá nation àdẹ̀mọ̀ bó ṣe jáde àmọ́ ogun tó gbé ti bàbá we all sì pé èṣù lóbìnrin o agbóguntì ọ̀run dẹ̀ bá wa gbóguntì tí Ayílóge bá wá jáde síta bàbá tí ní mọ́jà mi ò jà kì í ṣe ọ̀rọ̀ ìjà o mò ń gbọ́ àwọn nǹkan kan ó ń forí fọ́ mi láàárọ̀ kùtù ó ń forí fọ́ mi inú dẹ̀ ń bí mi tí Ayílóge bá wá jáde síta tó ń kọ̀ dẹ́mu bàbá pé bàbá sá lọ sí Kútọ́nù kí èèyàn kan wá jáde pé he did not see anything wrong about what Ayílóge did Ògún ló máa pa onítọ̀hún Ògún ilẹ̀ Yorùbá máa mú onítọ̀hún mi ò bá ti jà wá eléyìí ó sọ̀rọ̀ ìjà but we need sanitation in YSDM we want to know àwọn tó gbàgbọ́ nínú Akíntóyè to the core we want to know àwọn tó fẹ́ràn ọmọ Adéyẹmọ to the core last 2 weeks àwọn kẹ́pẹ́ mi dẹ̀wọ́ kí sẹ́dẹ̀ card number mi àmọ́ rí i pé wàhálà tí mo ṣe yẹ ó ti pọ̀ jù ẹ̀mí yẹn wá ń sọ fún mi pé ẹni ò pè mí rì mo wá ní sà ẹ jẹ́ kí n mọ̀ yín gbà tó dárúkọ ẹ̀ mo wá wò ó lára àwọn ọ̀tá Sunday Igboho ní ẹfẹ́ fowó rà mí mo ní sà èló lẹ́fẹ́ fún mi mọ́tò tẹ́ ló fún yín problem yẹn kíní kẹlẹ́bí kan ni màá sọ fún àbúrò mi kan ní Ìbàdàn kó wá gbé mọ́tò fún yín mo ní mi ò nídìí mọ́tò yín mo sọ nínú ṣáàtì wáyé pé kí ni ẹ ó àyà mí lẹ́yìn Sunday Igboho ṣé àìrí jẹ ni ṣé àìrí mu ni ṣé wàhálà ni mo ní kámárìsà ó ní mo ti wá sọ Sunday Igboho di Ọlọ́run mi mo ní lẹ́yìn Ọlọ́run Sunday Igboho ló kàn torí ẹni tó bá dìde pé tó ń làkàkà láti mú my unborn generation kúrò nínú ìgbèkùn Nàìjíríà Ọlọ́run ló jẹ́ lọ́dọ̀ títí mi. So if you love Sunday Igboho, not by mouth. If you love Baba Akíntóyè, not by mouth. A fẹ́ mọ àwọn tó dúró tán. Iṣẹ́ tí mo gbé fún YSDM láàárọ̀ yìí nìyẹn. The leader of YSDM, Baba mi Akíntóyè, five chairman, Ọ̀túnba, the secretary, Mr. Abiodun, Moses Ojo. We need sanitation on that group called YSDM. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ni YSDM jẹ́ umbrella for the Yorùbá race. Kì í ṣe kí jáde síta kí n máa sọ pé Sunday Igboho bàbá mi ni Sunday Igboho ọkọ mi ni Igboho mọ̀rẹ́ alágbàdo òde ọmọ àtàpẹ́tẹ́ ọmọ olókùúta mẹ́rin ọmọ olókùúta mẹ́jọ kí n wá lọ máa dining with enemy of Sunday Igboho is wrong. We need sanitation. This is the only hope that Yoruba have. Please. Ẹ̀yin àgbààgbà kì í ṣe ti jà o. Bàbá ti ní a máa jà. Pé ká má bú ẹnikẹ́ni. Pé ibi tá à ń lọ yẹn ni ká gbájúmọ́. Ẹ ti rí lẹ́tà kí bàbá tó gbé lẹ́tà yẹn jáde síta. Ní bàbá ti pé èmi pé ọmọ mi ìjà kọ́ ló kàn wá kọ̀. Ibi tá à ń lọ yẹn ni ẹja gbájúmọ́. But èmi náà wá rò ó. Tá a bá fẹ́ tètè débi tá à ń lọ táwa náà ò ní parọ́ bí Dúpẹ́ Onítìrí we need to do sanitation environmental sanitation ìjọba ológun ti sọ wá dóge wọ́n ní kágbálé kágbáta àbí bẹ́ẹ̀ kọ́ kágbá àárín wa àwọn oníyèméjì àárín wa àwọn ṣekúṣẹyẹ àárín wa àwọn alágàbàǹgebè those people did not believe in Yorùbá nation tó kàn sáwọ́ bẹ̀
those people that the enemy is using to have the information of Baba Akintoye, that to have the information of Sunday Igboho, we must kick them out. Ìyẹn ò ní kí Yorùbá nation bá bọ́ sí tán pé wọ́n ń ṣọmọ Yorùbá. Gbogbo orílẹ̀-èdè ni láti máa rí betrayal, láti máa rí aya assassin, láti máa rí armed robber. Kọ́lọ́run má ṣe wá ní betrayal, kọ́lọ́run má ṣe wá ní betrayal ni, kọ́lọ́run má ṣe wá ní aya assassin. A lè fẹ́rù ẹ̀kú, but àwọn bàbá wa ìgbà ni wọ́n kọrin, wọ́n ní olófòfò yẹra àfẹ́ sọ̀rọ̀ àwo, olófòfò yẹra àfẹ́ sọ̀rọ̀ àwo, ọ̀rọ̀ tá a sọ lánàá bó ló ṣe dé Kánjí, bó ló ṣe dé Kàfàǹṣà, olófòfò yẹra àfẹ́ sọ̀rọ̀ àwo. Tírú àwọn bẹ́ẹ̀ ò bá yẹra sà, gbogbo àwọn ìrìn àjò táwọn bàbá yẹn rìn, mo lè sọ fún yín the achievement that Yorùbá have to today. Ó máa ń lọ fà àgbà tá à ń pariwo lọ, tá a máa ṣe general meeting, oríkálùkù àwọn máa sọ títẹ̀ láì gbẹ̀pọ̀ pé wọ́n lọ ń gbé lọ síbòmí. This time around, if you belong to the Ajiloge, we want to know. If you belong to Baba Akintoye and Sunday Igboho, we want to know. If you belong to region, we want to know. If you belong to Yoruba nation, we want to know. No, ó lè máa jẹ́ ọmọ Ajílóge kó wá darapọ̀ mọ́ Baba Akintoye àti Sunday Igboho. We will never trust you. Ojú wa ti rí nínú ìrìn àjò Yorùbá nation yìí, orúkọ wo ni wọn ò ti pè wá. Ìgbà mi mà ní ẹ jẹ́ kí n dúró jẹ́jẹ́ lọ́wọ́ mi kí n máa mú gàrí mi jẹ́jẹ́. Ìgbòho wa ní Bàbá Èkìtì ẹ̀ tó bẹ́ẹ̀. Nígbà tẹ́ bá ló sú yín, tẹ́ bá ní wọ́n ṣe kan báyìí sí yín, kí ni kémi wá sọ? Màá tún wá wò pé tẹ́ńkọ́tà ń tójú ọmọkùnrin rí ojú mi ò máa rí, síbẹ̀síbẹ̀ kò bá kọ̀. So we want to know those people who behind or Sunday Adeyemo Igboho totally surrender to Baba Akintoye. We don't want our information to leak out again. Wọ́n ní ọkùnrin tí sukrada ọkùnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ló ṣe, ọkùnrin nìkan kọ́. Obìnrin tí sukrada fóbìnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ló ṣe at age of 90. Nígbà táwa lọ sí Kútọ́nù, bàbá yẹn ṣì wà lórí system. Mo wá ní dádì, ẹ lọ rẹ́rìn o, bàbá ní wá rẹ́rìn. Ẹni tó wà lọ́dọ̀ wọn wá ní time tí bàbá wa ń lò lórí system ju time tí bàbá fi ń sùn lọ. Ọlọ́run dẹ̀ ń mú agbára bàbá yóò dẹ̀ mú lé sí. Yoruba World Media, ẹ pariwo, we don't want Adamade, we don't want Sekuseye, eye service. The Yoruba nation must put end to it now. Ọ̀rọ̀ ń bẹ ní kù mi, ṣùgbọ́n bàbá ti ní ká má sọ̀rọ̀. Mo fẹ́ máa gbé lọ́bẹ̀ yẹn ní àwọn àgbà yahoo yẹn kó máa ní part, kó máa ní part, kó máa ní part. But bàbá ti ní kí n fi gígùn. Mo dẹ̀ ti fi gígùn. But we need sanitation in Yoruba self-determination. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́yìn bàbá tẹ́ wà nínú Yoruba self-determination YSDM, that you love the Yoruba race. Baby, Yoruba, you don't like it. Ohun tí mo sọ láàárọ̀ sanitation yẹn, you must do it. Ẹ má wojú. Ẹ má wojú. Ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ènìyàn péréte ní ìṣèlú. Bàbá Ọ̀túnba, Bàbá Abíọ́dún, Moses Òjó, bàbá mi, Professor Banji Akintoye, àtẹ̀yin àgbààgbà tẹ́ wọ́n bẹ̀. We need sanitation in YSDM. We don't want failure again. Àwọn tó máa sabotage ìrìn àjò yìí. If I belong to Sunday Igboho, belong to Akintoye, anybody tó bá ń sọ̀tì Akintoye bàbá Igboho, mo gbọ́dọ̀ fáyà onítọ̀hún kí n rí wípé onítọ̀hún ó ń sọ̀tì àwọn ọ̀gá mi, my leaders. And I must surrender totally to their movement. Tó bá jẹ́ Ayílóge ni mo fẹ́ tẹ̀lé kí n mọ̀ pé Ayílóge ni Sekuseye, enough is enough in Yoruba nation race. Good morning.